ẹ wo ọmọbìnrin tó ń gbó bí ajá yìí, ọmọbìnrin tó ń gbó bí ajá yìí. ọmọbìnrin tó ń gbó bí lókìlì yìí, ẹ wo bó ṣe rí, bó ṣe ń gbó. Ǹjẹ́ ẹ fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ sọmọbìnrin yìí tó fi ń gbó bí lókìlì, tó fi ń gbó bí ajá, tó fi ń gbó bí dọ́ọ̀gì dọ́ọ̀gì ni mò ń sọ o. Ẹ ká lọ kẹ́ wá gbọ́, kẹ́ wá mọ ohun tó ṣẹlẹ̀ sọmọbìnrin yìí tó fi ń gbó bí ajá. Ká lọ. Ọmọbìnrin tẹ́ rí yìí gbígbó ló ń gbó bí ajá, ó wá ti di ajá tí ń gbó láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Bó lọmọbìnrin yìí ṣe pàdé àgbákò rẹ̀. Nílùú Abẹ́òkúta ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ o. Nílùú Ògùn stéètì l'Abẹ́òkúta ó ní ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀, lọ́mọ yìí ti di pé ọmọ tẹ́rí tó ń gbó bí ajá yìí. Ibẹ̀ ni a ti rí tó ti ṣẹlẹ̀ o, ibẹ̀ la ti rí tó ti ṣẹlẹ̀ báyìí. Ìròyìn ńlá ni, kàyéfì ńlá ni o. Ọmọbìnrin yìí dèdè gbó nígbà, kí ló fa sábàbí gbígbó rẹ̀ ni pé olùjáde lọmọbìnrin yìí. Olùtẹ̀lọ́kùnrin ni, ó máa ń tẹ̀lọ́kùnrin. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà nílé, ẹ̀yin ọlọ́mọge, gbogbo ìgbà ni à ń ṣe fídíò fún yín pé kẹ́ ṣọ́ra káyé máa tẹ̀lé olówó mọ́. Ẹ yé tẹ̀lé olówó torí pé nìkan lówó, ọmọ ọ̀dọ́ kan lówó ń rówó ná fún yín. Ẹ má tẹ̀lé wọn mọ́, gbogbo yín náà là ń sọ fún. Ṣùgbọ́n bá ṣe ń sọ fún yín tó, ẹni ajá ló ń gbó, ẹlẹ́nu wa ń rùn. Rìsọ́ọ̀tì ẹ̀lẹ́rí yìí o, àbọ̀ kan nínú ẹ̀lẹ́túnrí yìí. Ṣé ti gbàgbé pé àwọn ọmọkùnrin yìí náà ló ń fa ọyàn ọmọbìnrin? Àwọn ọmọkùnrin yìí náà ní gé orí ọmọbìnrin. Àwọn ọmọkùnrin yìí náà ló ń ṣe ìṣekúṣe pẹ̀lú ń bọ́ ọmọbìnrin sùn tó jásí pé ọmọbìnrin yẹn yóò kàn ya wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ lágbo. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ sọ ọmọbìnrin tẹ́rí. Ọmọ ìyàwó lọmọbìnrin yìí lọ bá sùn níbi hookup tó ń ṣe káàkiri. Wọ́n ń ṣe hookup káàkiri. Ibi hookup tọmọ yẹn ń ṣe káàkiri, òun ló kóbá tó fi ń gbó bí ajá lónìí. Ó tẹ̀lé ọmọ ìyàwó jáde, ọmọ ìyàwó bá jáde. Wọ́n jọ lájọṣe papọ̀ ní Abẹ́òkúta. Wọ́n jọ ṣàṣepọ̀ wọn tán. Kò pẹ́ tó padà sílé ló bẹ̀rẹ̀ sí gbó. Wọ́n ti ló tán fẹ́ lò, wọ́n ti dọ́pù ẹ̀ kalẹ̀. Ẹ̀yin ọmọ gẹ́ oní hookup káàkiri. Láyé ìgbà sí ní hookup ti bẹ̀rẹ̀. Àwọn tó dá hookup náà lẹ̀ wọ́n mọ́ra wọn o. Ibi tí hookup yìí fẹ́ já sílẹ̀ rí yìí o. Hookup tí yóò já sí ibi tẹ́ ti rí tó já sí rè o. A fẹ́ ṣe hookup tá a fẹ́ ṣe káàkiri. Ibi tó ń já sí rèé. Ibi hookup náà ti fẹ́ máa gbà mú àwọn ọmọ ọlọ́mọ sí báyìí. Àwọn kan ṣe hookup nítorí owó. Àwọn ọkùnrin náà dẹ̀ ṣe hookup torí pé ẹni tí wọ́n fẹ́ lò. Ọlọ́run ló mọ ayé obìnrin tán ti bàjẹ́ níbi hookup. Tán ti gba kádàrá rẹ̀, tán ti bà kádàrá rẹ̀ jẹ́ tó yá pé àti jéèyàn rẹ̀ ó tún di ayé àtúnwá, kì í ṣe ayé yìí mọ́. Ọmọbìnrin yìí wọ́n lò tán, wọ́n bá ṣàjọṣe papọ̀. Ó délé ló bá di pé ń gbó. Àmọ́ gbígbó tó ń gbó sí báyìí, wọ́n ò gbọ́dọ̀ tú sílẹ̀ kó jáde síta. Wọ́n ti ti áńkọ́ọ̀bù bọ́ lọ́wọ́, wọ́n ti so mọ́lẹ̀ sọ lẹ́sẹ̀. Ẹkún ló sun, ẹkún tó ń sun yẹn òun ò kúkú mọ̀ kankan, kò mọ tí ń ṣẹlẹ̀. Yóò mọ̀ sunkún. Ẹkún tó ń bá ní kóun sun gẹ́gẹ́ bí èèyàn, ó ń jáde ní ìjáde ìgbígbó tajá. Àwọn tó ń rí ló mọ tó ń ṣe, òun gángan fúnra rẹ̀ tó ń sunkún. Ẹkún lòun máa rò pé òun sun pé kí lòun ṣe, kí ló ṣẹlẹ̀ sóhun. Ṣùgbọ́n òun ò lè mọ̀ torí pé wọ́n ti lò ọmọbìnrin yìí, wọ́n ti gba kádàrá ẹ̀, wọ́n ti gba ọ̀ríjínà lọ́wọ́ ẹ̀, wọ́n ti gbé pàǹdà lé lọ́wọ́. Wọ́n ti so ọmọ yìí mọ́lẹ̀ tí ò fi lè rọ́nà lọ́mọ. Ó wá ń gbó bí ajá. Tán ò bá dẹ̀ so mọ́lẹ̀ bí ó ṣe máa gbó káàkiri tá yóò fi parẹ́ nìyẹn. Ẹ wo gbogbo nǹkan. Mo ń pe gbogbo ẹ̀yin ọmọ gẹ̀ẹ́sì yìí, ẹ̀yin ọ̀dọ́mọbìnrin sì yìí. Ẹ̀yin náà tẹ́ ń pẹlẹ mọ́ṣẹ́, ẹ wáṣẹ́ kan tẹ́ ẹ̀ mọ́ ṣe. Àwọn kan ló ń gé èékánná, àwọn kan ló ń ru àárù, kò sí èébú ń bẹ̀. Nílùú Europe lónìí, gbogbo iṣẹ́ ni wọ́n categorize o. Ẹni tó ń fọlẹ̀, àtẹni tó ń ṣiṣẹ́ ní bank, àtẹni tó ń tọ́jú àgbàlagbà, àtẹni tó ń fọ̀gbẹ́, kò sí tìjú ń bẹ̀ o. Wọ́n categorize gbogbo iṣẹ́ pé nǹkan kan náà ni gbogbo ẹ̀. Wọ́n gbé respect fún gbogbo iṣẹ́ níṣẹ́ ń jẹ́. Àmọ́ nílùú Nàìjíríà lónìí, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló wà táwọn obìnrin ò fẹ́ ṣe. Ojú ń ti ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì láti ṣe. Àwọn míì wà nínú àwọn obìnrin míì wà, wọ́n yọra wọn kúrò níbẹ̀. Arúbìnrin tó ṣe mechanic, arúbìnrin tó ṣe engineer, arúbìnrin tó ń wa mọ́rúwá. Ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọge sí yìí,
gbogbo ilẹ̀ fẹ́ ra irun, ẹ fẹ́ ra irun Brazilian, ẹ fẹ́ ra irun Australian, ẹ fẹ́ ra irun India, ọ̀pọ̀lọpọ̀ gbogbo ilẹ̀ fẹ́ ra cream tó fi ń bóra tí ó mọ̀ jẹ́ kẹ́ pupa, ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ fẹ́ yọ̀dí, ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ fẹ́ fi kún ọyàn yín, ọ̀pọ̀lọpọ̀ lẹ fẹ́ fi layers sí irun ojú yín, ṣùgbọ́n ẹ fẹ́ ṣiṣẹ́, ẹ ti ṣetán láti máa gbowó lọ́wọ́ ọkùnrin. Kódà ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò bọ́ ọ̀pọ̀lọpọ̀ wí nínú, kò bọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọ̀rọ̀ yìí tí mò ń sọ yìí. Ẹ̀yin tẹ́ wà níta lẹ mọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì íńtánẹ́ẹ̀tì náà fi ṣe bísínẹ́sì wọn. Àwa tá àti ẹ̀ ń gba ìpè lérí íńtánẹ́ẹ̀tì lérí owó lójoojúmọ́, àwa la mọ̀ tá à ń rí o. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin lórí, kódà ẹlòmíì máa ń fi ọmọ rẹ̀ ṣépè nítorí pé ó fẹ́ gbowó lérí íńtánẹ́ẹ̀tì. A máa fi ara rẹ̀ ṣépè, bẹ́ẹ̀ sì ni tó bá gbà lọ́wọ́ ẹnìkan bíbáyìí ní íńtánẹ́ẹ̀tì á tún gbà lọ́wọ́ ẹlòmíì, a sì ń pariwo pé kò sí nǹkan, bẹ́ẹ̀ sì ni iṣẹ́ tẹ́ lè ṣe ní Nàìjíríà wà o, ó kéré ó mọ, ìbáwọn kan ló ń kiri ice water. Ìwọ wúra rẹ wípé o ti mọ́, o neat, o ò fẹ́ bara rẹ jẹ́, wọn ò fẹ́ kán rí ẹ pẹ̀lú iṣẹ́ ẹlẹ́gbin, àmọ́ o fẹ́ kán rí ẹ pẹ̀lú àwọn yahoo boy náà ṣetán láti lò ẹ́. O fẹ́ kán máa rí ẹ pẹ̀lú àwọn èèyàn ńláńlá, o fẹ́ wà ní side driver nínú mọ́tò ńláńlá. So gbàgbé pé side driver tó fẹ́ wà tó ti fẹ́ máa sakọ yìí, tí wọ́n máa sí gíláàsì fún ẹ, ìkẹyìn ẹ wọ́n máa lò ẹ́ ní, wọ́n á gba Saturday lọ́wọ́ ẹ, wọ́n á gbé Sunday lé ẹ lọ́wọ́. In tó ń ṣẹlẹ̀ nísìnyí ní Nàìjíríà lónìí ni fún ẹ̀yin tẹ́ bá lẹ́ẹ̀ ní ṣiṣẹ́, gbogbo ẹ̀yin ọmọbìnrin sí tẹ́ sọ pé ẹ̀ ní ṣiṣẹ́, hookup lẹ fẹ́ máa ṣe, ẹ fẹ́ máa dóko káàkiri, ẹ fẹ́ máa súnmọ́ ọkùnrin káàkiri, ìkángun yín náà nìyí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin míì wà nínú àwọn ọmọbìnrin yìí lónìí, kò tí ì mọ̀ tó ti dé bá o, kò tí ì mọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ sí. Ó dọjọ́ alẹ́ kóbìnrin míì mọ̀ pé nǹkan ti bọ́ fóun. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì náà ti lò, ọ̀rọ̀ tẹlòmíì ò jọ gbígbó o, kò ṣe pé ẹlòmíì ń gbó rárá, kò kì í ṣe pé gbígbó ni tẹlòmíì, wọ́n ti gba ẹni tí ó fi bímọ láyé ẹ̀, wọ́n ti gbà lára rẹ̀. Gbogbo tí ó arísìkí tí ó ná nílé ayé rẹ̀ wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ níbòmíì. Gbogbo ẹ̀yin ọmọbìnrin ọ̀dọ́mọge tẹ́ wà níbàyí, ẹ gbìyànjú tẹ́ ń wo fídíò mi yìí, ẹ tètè gbé ẹrù yín sàṣà nísìnyí ní kíákíá. Èyí tí ò bá níṣẹ́ kó lọ wáṣẹ́ sí, èyí tí ó bá máa kiri ọsàn kó máa kiri ọsàn. Ọwọ́ méjì ni, ọwọ́ mẹ́ta lẹ́lẹ́ máa kó lójoojúmọ́ tẹ́ ẹ̀ mọ̀ ta ni. Èyí tí ó máa kiri ọ̀gẹ̀dẹ̀ kó máa kiri ọ̀gẹ̀dẹ̀, èyí tí ó bá máa tàgbálùmọ̀ kó máa tàgbálùmọ̀, èyí tí ó bá máa ta súkúníyàn, ìwọ fi ọrọ̀ ajé sọ̀rọ̀ rẹ̀, wàá rí pé ìwọ gan ó máa gbabẹ̀ di èèyàn. Tán bá pè ẹ́ lọ́lọ́sàn wọ́n ni kó sáré lọ síbẹ̀, má jẹ́ kí àràmù kó wọnú owó ẹ̀. Àwọn ọmọ yahoo tó wà níta sìn, ojú gbogbo wọn ti là pé dandan làwọn gbọ́dọ̀ lówó lọ́wọ́. Ìtàn bá dẹ̀ rí náà máa lò. Gbogbo ẹ̀yin ọmọbìnrin tí ẹ fẹ́ gbọ́ tó já sí pé hookup lẹ fẹ́ máa ṣe káàkiri, ìkẹyìn ẹ fi tọmọdé yìí ẹ fi kọ́gbọ́n o. Tẹ́ ẹ bá ṣọ́ra wọ́n máa lò yín náà ni. Àwọn ọmọ yahoo wọn ò ṣetán láti ṣàánú yín o. Gbogbo àwọn bàbá olówó, àwọn bàbá chief tẹ́ ń kó káàkiri, wọ́n fẹ́ máa fi yín rì ní ìgbésí ayé wọn ni. Tẹ́ bá lẹ́ẹ̀ni jáwọ́ láti máa ṣe hookup yín pẹ̀lú àwọn chief àtàwọn bàbá olówó yẹn àtàwọn ọmọ ìyàwó yẹn, wọ́n máa lò yín ni. Wọ́n ti gba ọmọ tẹ́lòmíì máa lò, ọmọ tẹ́lòmíì máa bí tó máa jẹ́ kó jẹ́yàn nígbésí ayé ẹ̀, wọ́n ti gbà lára rẹ̀. Ǹjẹ́ ó lè lè bá mọ́? Kò lè lè bá mọ́ láéláé. Ọ̀rọ̀ yẹn ti dọ̀rọ̀ ìtàn láéláé. Kódà aláàfáà mi ò lè ṣe àfẹnitọ́lọ́run bá ṣàánú fún kó tó rọ́mọ bí. Àwa ti rí ọ̀pọ̀lọpọ̀ wọn nínú wọn tí mi ń wọ́nà àti bímọ tí ò rí ọmọ bímọ. Kò sì sẹ́yìn kò sí kankan, wọ́n tì nǹkan bọ̀ lára náà ló tiẹ̀ bàjẹ́. Ẹ jọ̀ọ́ mo bọ́ gbogbo ẹ̀yin ọmọbìnrin sí i, ẹ̀yin náà ẹ gbìyànjú kẹ́ jáde kẹ́ ṣiṣẹ́. Ẹ fi àwọn ọmọ yahoo lọ́rùn sílẹ̀. Gbogbo ẹni tó náwó tẹ́ ẹ̀ mọ́ ibi tó wò rẹ̀ ti wá, ẹ má ní dandan kó jẹ́ boyfriend yín, ẹ má ní dandan kó jẹ́ ọkọ yín. Owó tí ẹ bá rírun ṣe lónìí tó bá yẹ ẹ máa rírun ṣe, tí ẹ bá rí èékánná ṣe lónìí tó bá di lọ́la ẹ rí èékánná ṣe, dandan ni pé ká meet up. Tí ẹ bá meet up lónìí ẹ meet up lọ́la pẹ̀lú gbìyànjú yín ni o àti iṣẹ́ ọwọ́ yín. Ẹ gbọ́rọ̀ mi dáadáa, abọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí, tó bá dé ní onítọ̀ dandan ni kó dòdìdì. Ó dìgbà.